ó tún ti ṣẹlẹ̀ o lóròkìlàwá tv ọ̀rọ̀ tún rèé o eléyìí tún gbẹnu tán ó lékè ń ka o ọ̀rọ̀ nípa aláàjì wàsíù ayinde k1 the ultimate ìyẹn máyégún ilẹ̀ yorùbá olórí ọmọọba akilẹ̀ ìjẹ̀bù nípa ọba àjọba ọba tọ́ sí mi nípa lẹ́tà tí bàbá kọ sí àwọn àfọ̀bàjẹ́ pé àwọn ní interest. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí, fídíò méjèèjì yìí, àwọn méjèèjì ló sọ̀rọ̀. Ẹ bá mi wo èyí tó rọ́rọ̀ sọ àtèyí tí ò rọ́rọ̀ sọ. Èyí tó parọ́ àtèyí tó sòótọ́, ẹ bá mi gbé fídíò méjèèjì yẹ̀ wò. Méjèèjì náà ni màá play fún yín. Kẹ́ ẹ dẹ̀ bá mi comment lórí ẹ̀. Ọ̀rọ̀ náà pọ̀ ó lékè ń kà. Ọ̀rọ̀ ńlá ni. Ṣùgbọ́n lóròkìlàwá tv, ẹ̀yin náà lẹ lè bá wa tàn mọ́lẹ̀ sọ́rọ̀ yìí. Bóyá bẹ́ẹ̀ lórí, bóyá bẹ́ẹ̀ kọ́. Ẹni tó rọ́rọ̀ gidi sọ́nà àwọn méjèèjì, ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ní comment section. Kẹ́ ẹ dẹ̀ bá mi comment. Lóròkìlàwá tv náà ni kẹ́ ẹ bá mi share, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí orí ìkànnì wa ní òròkìlàwá tv. Ìkan sọ̀rọ̀, ìkejì náà sọ̀rọ̀. Ṣùgbọ́n mi ò fẹ́ dárúkọ wọn, but tẹ́ bá gbọ́ ohun tán sọ, à á rí òótọ́ dìmú bẹ́ẹ̀. À á dẹ̀ rí ẹni tó tún ń parọ́ àtúrídì, à mọ̀ pé irọ́ lẹ́ni pa. Ṣùgbọ́n méjèèjì náà ni màá fẹ́ kẹ́ ẹ wò lóròkìlàwá tv. Ẹ ní wówó tí o. Ìwọ̀nba tó kù kọ́ ọdún yìí ó parí láṣẹ Èdùmàrè, kò ní bá yín nù nira. Ayọ̀ ìdùnnú la máa fi wọnú ọdún tuntun. Ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò. Ẹ jẹ́ n play fídíò méjèèjì fún yín kẹ́ ẹ wò, kẹ́ ẹ dẹ̀ bá mi like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ dẹ̀ bá mi share, kẹ́ ẹ subscribe sí òròkìlàwá tv. Orí ìkànnì wa náà ni yóò yẹ yín, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ó yá, ẹ jẹ́ n lọ play fídíò náà fún yín. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. King Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tó bá ní ẹ máa jọba, ẹ ti jẹ́ o. Tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba, ẹ ti jẹ ọba fújì o. Ṣẹ́rí àwọn Yorùbá ní èèyàn ò kí ń jẹ méjì lábà. Ẹ lè jẹ ọba fújì kẹ́tù máa wá du ọba Ìjẹ̀bú, ìyẹn ti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù, ó tún wá ń du séríkì. Ẹ lè jẹ́ o, torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín, wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn, tí ẹ ṣe fẹ́ mú plane dúró, tìtorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù, wọ́n ń ṣèké, wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default, wọ́n ní kẹ́ mú yẹn, kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọ̀nkú mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wà, kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà, tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹ́ tọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú, àbí kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ yín wá, àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde, àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀, torí gbogbo ibi tó bá wà peaceful, ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn, ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn.
màṣá náà rèé o mo tún ti dé bí mo ṣe ń dé láìkí ibi tí peace bá wà ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín ṣé tí ẹ bá jẹ ọba àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Àwùjalẹ̀ o kó tó bẹ̀rẹ̀ sí náwó ni torí rò dáadáa mo rẹ̀ ń sọ fáwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lóyà selfish interest yín òun ló jẹ yín lógún now ẹ̀yin ni olórin APC election bọ̀ 2027 àbí now tẹ́yìn bá jọba èyí tẹ́ lè jẹ́ o ta ló máa kọrin fún APC torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC 2027 táṣíwájú máa ní ìdíyín láti defend the seat tí wọ́n wà ẹ̀yin wálẹ̀ ń du ọba so tẹ́yìn bá ti wá jẹ ọba yẹn èyí tẹ́ lè jẹ ta ló máa kọrin fún APC àbí ṣé ẹ máa fi Àwùjalẹ̀ ẹ fi àpèrè sílẹ̀ ẹ wá gbé mic ẹ tún máa kọrin ni ẹ tó yẹ pé ẹ kọra èèyàn tó yẹ fi ń joyè láwùjọ èèyàn pàtàkì èèyàn tó ní sùúrù ẹ̀yin ò ní sùúrù rárá ẹ ti wà too controversial jù gbogbo nǹkan lẹ máa ń dàrú ẹ ń ṣe ẹni tó ní sùúrù so ẹni tó ní sùúrù ló lè fi jọba bàbá tó bí ìyá tó bí bàbá tó bí màmá tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n o ọmọ Adéríbigbé ni wọ́n o a dẹ̀ ti ní ọmọ oyè tá ti mú sílẹ̀ nídìí àgbàlagbà so ẹ lọ jókòó kò tí kọ̀yìn àwọn ará Ìjẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú pé oyè olórí ọmọọba wọ́n lówó lọ fi ń jẹ wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí tìtorí pé kí ni ẹ lè fi fújì mi yẹn ẹ lè fi lẹ̀ kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀ wọ́n ní ẹ fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú bàbá tó bí màmá tó bí bàbá tó bí màmá ti tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n a dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀ àfẹ́ àgbàlagbà ẹ má dá wà lálẹ́ o torí gbogbo bíkíbi tẹ́ bá wà lẹ ti máa ń dá wà lálẹ́ ẹ ti wà too controversial jù ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ọba fújì torí adé tó wà lórí mi ọba fújì ni mo jẹ Àyìndé lágbádé fún Aláyìndé lágbádé fún ọba fújì rèé o Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa kí ló máa ṣẹlẹ̀ sí yẹn èyàn kì í jẹ méjì lábà o aláàjì èyàn kì í jẹ méjì lábà tó ń jọba wọ́n ní ẹ̀ẹ̀tọ́ mọ́ ìkọ̀kan ní inú bẹ̀ wọ́n ní ẹ̀ẹ̀tọ́ mọ́ ìkọ̀kan ní inú bẹ̀ àwọn ẹ̀gbọ́n tèmi àwọn ọkú mi wọ́n dẹ̀ pa nítàn fún mi àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà ọ̀dọ̀ wọn ní. nígbà kan mo máa ń rí tó máa ń jẹ́ pé ó máa bọ́ ọba ó máa bú jòyè kò sẹ́ni tí ò lè bú ń tiẹ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ọpọlọ orí ẹ̀ ó ti dàrú ó mọ nǹkan tó ń sọ rárá gbogbo propaganda tẹ máa ń sọ tẹkọ̀ máa bàyàn jẹ́ lórí asán lásán ẹ̀yin ẹ̀ wò nígbà tó ọpọlọ ẹ̀yin ò dàrú ó ní Wàsíù Àyìndé ò tán mọ́ ìdílé ọba kọ̀ọ̀kan níjẹ̀bú Òde ó ní kódà gan ó ní kò lè dúwé pé ibi báyìí lọ sí bàbá ẹ̀sìn Ìjẹ̀bú Òde gbogbo ọ̀rọ̀ tó ń sọ tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n lè fi sú yín kọ́ fi sọ yín sọ́gbẹ́ ẹ̀wọ̀n wọn á ní wọ́n ń lo agbára lórí yín òun lẹ́ ń sọ yìí ó yẹ nìsín bàbá ẹ̀ lọ gbé Ìlúpéjú ló kú sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ pátápátá àwáwí lásán tó jìnnà sóòótọ́ pátápátá ni ọmọ Ìjẹ̀bú típíkà ni Wàsíù Àyìndé torí ẹ̀yin ò bá pé kẹ́ máa mọ̀ orí yín ò pé ni púpọ̀ àwọn àṣàpẹ́ àwọn Ìjẹ̀bú máa ń pe àwọn kan láṣàpẹ́ àwọn nìyà obìnrin tí ò gbélé ọkọ gbogbo obìnrin tí ò gbélé ọkọ kọ́ láṣàpẹ́ ẹlòmíì condition ni ò fi gbélé ọkọ ṣùgbọ́n wọn kan wà tó jẹ́ pé lórí burúkú ni wọ́n bí ká bímọ fọkùnrin ká fọmọ kan jù lórí tẹ́ bá dẹ̀ ti wá rí àwọn tó jẹ́ star bí àwọn onífújì tó jẹ́ pé tẹ́rẹ àwọn ti wà wọ́n fẹ́ bímọ fún ẹ ẹyọ kan náà lọ máa bí fún ẹ kó tó máa lọ tí wọ́n tó wọ́n nílé ọkọ gbé wọn ò lè control wọn
ṣùgbọ́n by end of the day ọkùnrin náà máa fún ní fọ́ọ̀tì yẹn pé ọkùnrin kọ́ òun ló ní problem Wasiu Ayinde ò dáa àìmọye púpọ̀ obìnrin tó yẹ pé wọ́n ń ṣèyàn rí tí wọ́n tẹ́ gbọ́dọ̀ máa gbàdúrà kó ń pàdé wọn láyé mo ráwọn yẹn lánàá tó ti ń sọ pé àwọn kan gbé pọ́ sílé Wasiu wọn lọ fẹ́ jólé ẹ̀ tó pé ó sẹ́kùn fẹ́ contest fún ipò ọba sórí ti dàrú ni ìgbà tí Wasiu jẹ́ olóòtú ọmọọba tí wọ́n lè tẹ̀ fún ẹmọ tí wọ́n kọ́ lè tẹ̀ fún yàn kéèyàn wọ ìpè bígbà tí yàn jọba bàbá fúnra bàbá tó kú ló ti fi Wasiu Ayinde jọba tán alájẹbódò bá mọ̀ kọ́ lọ mọ̀ lẹ́ni ẹjọ́ olóòtú ọmọọba ló gbé ń wọ̀ pè bí tínú bàbá ò bá ti dùn sí wọ́n ti gbá géèmù kí bàbá tó kú ó tọ́ sí ni tí ò bá tọ́ sí bàbá yìí ò ní gbà fún ẹni kì í ṣọmọ ọba ní gbogbo ìdígi mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jọba ń jẹ bóde ẹni Wasiu tiẹ̀ kò tán mọ́ kankan olórí burúkú lọmọkùnrin yìí ṣe rí gbà mí ìlú òyìnbó tẹ́ ń wò yẹn ó máa ń bu àwọn púpọ̀ nu wọn láṣìírí ni olórí burúkú wọn jẹ́ nǹkankan akọ̀mẹ̀pọ̀n wà ń lo ìlú òyìnbó ló ń gbé ẹ wádìí wọn dáadáa wọn jẹ́ nǹkankan wọn jọ mí lójú gbà mí kan ní pé ẹ ń gbé ní London ń gbé ní Amẹ́ríkà òun ló fò ní púpọ̀ nu wọn òye yín sìn so ṣe rí gbogbo nǹkan tó ọmọkùnrin tó ti máa ń sọ tipẹ́ mo ti mọ ọmọkùnrin tipẹ́ tí n bá wò báyìí gbà máa wò bó ṣe ọmọ yóò lọ́pọlọ lórí kò sí wọ́n pèpè lọ́pọlọ lórí mo kú mo ló ti da ọpọlọ ẹ̀rú igbó mímu drọ́ọ̀gì fífà ó ti jẹ́ ọpọlọ ẹ̀ dọ́bà ní Ìjẹ̀bú àwa Ìjẹ̀bú a ní ètò tí wọ́n bá fìyàn jẹ olóòtú ọmọ ọba ó láti jẹ́ pé ó jẹ́ gbòógì nínú ọmọ ọba ni kí ló tẹ́sẹ̀ wá sí òótọ́ sí láti lè contest ọba kí ló tó lè kọ́ lẹ́tà pé òun fẹ́ jọba kí ló dé ṣèbí èèyàn ni ṣèbọ́ ọmọ ọba ni gbogbo ìtẹ́ ń sọ yẹn kan sọ tí ìwà tí ó bá jọ wọ́n bá kó wọn bí dá kó jẹ oyè tó jẹ nígbà tí Àwùjalẹ̀ ọgbọ́n ṣì wà láyé tó wọ tán dẹ̀ mú lọ sí pèbí ẹ wo ẹ̀yin èèyàn mi tó jẹ́ pé ẹni mọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ gbà mí lọ́wọ́ wọn wèrè yìí téèyàn bá jẹ olóòtú ọmọ ọba gbòógì ló jẹ́ nínú ọmọ ọba tọ́ba yẹn bá wá kú tó lóun fẹ́ jọba ó di dandan ó lè contest orí ló fìyàn jọba mo máa tẹnumọ́ ṣùgbọ́n àwọn kan wà tá mọ̀ pé ọ̀tá Wasiu Ayinde ni wọ́n láti bẹ̀rẹ̀ ọ̀tá Wasiu Ayinde ni wọ́n tẹ́ bá wò wọ́n tó bá máa bọ́ síta wọ́n á máa rí dòdò wọ́n á máa fi wọn dín békeré ayé wọn kù ti bàjẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ olófo ni wọ́n máa bínú ológo ni òun náà ti sọ tán olólùfọ wọn máa bínú ológo tí Wasiu Ayinde bá jọba wàláhì kò léwọ̀ Wasiu Ayinde ó kú lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ nǹkan tó ṣe sí Ìjẹ̀bú Òde ní tẹ́lẹ̀ tó wọn ló ń benefit nípa ẹ̀ náà tó bá tásìkò kankan àwọn tó bá fẹ́ jọba ní Ìjẹ̀bú wọn máa jẹ́ kó yẹ pé kí ló ṣe sílùú ipa wo ló ti kó nù ìlú tó fẹ́ jọba lé lórí yẹn gọgọgọgọgọ nǹkan tó yẹ kó máa sọ púpọ̀ nù wọn nù yẹn mi ní fáwọn mi ìṣẹ́ pé bí àwọn ò ní gbọ́ pẹ̀lẹ́lẹ́ ọ̀ ifá máa ló máa yan bá o the same time náà kí ló ṣe sílùú náà gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ má máa pàtàn tí ò yẹ kẹ́ máa pa ẹ má máa sọ̀sọkúsọ tí ò yẹ kẹ́ máa sọ tẹ́ bá ní Wasiu Ayinde sínú ẹ bá sọ directly kì í ṣe wọn àti Wasiu Ayinde ó kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde nígbà tó kún fẹ́ jọ tó fẹ́ jọba ìṣá ẹni Wasiu Ayinde ó kì í jẹ ọmọ Ìjẹ̀bú Òde púpọ̀ náà àwọn obìnrin tó ń pariwo láwọn tó wà lórí ayélujára tí mò ń gbọ́ tó ní pé wọ́n gbé ẹ̀wọ̀n ọkọ̀ ti gbé petrol lọ sí Ayinde wọ́n lọ fẹ́ sun lé ẹ̀ ní pé kó má dá sọ̀rọ̀ Ìjẹ̀bú Òde tani máa dá sọ̀rọ̀ Ìjẹ̀bú Òde tí Wasiu Ayinde ó bàdé àjọ sọ̀rọ̀ Ìjẹ̀bú Òde ẹ̀yin olófo ṣé bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ ètò yẹ pé ìlú òyìnbó lọ fi bójú yìí náà òun ni wọn ò já wa lójú àmọ́ ìpàgbọ́ òfìfo ni wọ́n tó ń dún wórówóró ẹ wo kí Wasiu Ayinde máa lọ sí àbúrò ti lówó ẹ̀ òye ń sìn àti pé tọ́lọ́mà ti wá kọ Wasiu Ayinde pé ó máa jẹ ọba ó máa padà jẹ́ ní ẹ̀gbọ́n ni ó ní borí bá ń jọba lọ́la ò mo sì máa dé ibẹ̀ o Wasiu Ayinde ó tọ́ sọ́ba Ìjẹ̀bú Òde mo dẹ̀ fi àsìkò ètò rọ àwọn tó jẹ́ pé afọbajẹ Ìjẹ̀bú Òde ibi tẹ́ bá ń lọ ní kẹ́ kọjú mọ́ ẹgbàdé fẹ́ni tó ládé ẹ fòye fẹ́ni tó yẹ kẹ́ fòye fún ẹwọ́n tó bá ṣẹ́rí ìṣìṣẹ́ ṣe wáyé wọn ní kẹ́ gbóyè fún o ẹ má wò wọn lórí burúkú àwọn ọmọ amúgbó àwọn ọmọ onímọ̀kúmọ̀ tó ń sọ̀rọ̀ yìí o ọmọ ìṣẹ́ bọ́mọ sàlẹ̀ kó ni kò jẹ́ nǹkan kan ọmọ tó ti bọ́ ọba tó ti bọ́ ojú òye ó ti bú òdìdó ọba ilé ó ti bú so kí ni ò tí ì ṣe láàrin Èkó ẹni tó bá mọ ọ̀bọ ìdáadáa mọ̀ pé ṣọṣọṣọ ẹnu ẹja ni aláyé bàjẹ́ ni ṣùgbọ́n ẹ̀wọ̀n tó àwọn wọn lórí ayélujára tó wọ pé ọ̀gbẹ́ni ìlú òyìnbó ló ń gbé wọn jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni àmọ́ ẹni tó lọ sí ìlú òyìnbó tó jẹ́ Nàìjíríà ló ń gbé tó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n máa sọ tó jẹ́ pé wọ́n they are somebody Wasiu Ayinde gbogbo ẹgbẹ́ ni mo fi sọ fún yín ọmọ Ìjẹ̀bú Òde pọ́nbélé ni
gbogbo ọ̀nà ló fi lẹ́tọ̀ọ́ àti ìjọba so ẹ gbàgbé ẹ̀ ìwọ tó bá níjà pẹ̀lú Wasiu Ayinde ẹ tẹ́gọ́ ní ẹ fèsì ẹ̀ lọ́tọ̀ gbàgbé ọ̀rọ̀ ọba ó máa jọba bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó máa jọba àdúrà wa gbà Ìjẹ̀bú ò ní bàjẹ́ o. ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o mo wá fún yín níròyìn ayọ̀ nípa tv online tv wa Òròkìlàwà tv yẹn ẹ̀yin aráalé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sẹ́ni movie tẹ́ ń wá even the old ones ọwọ́ à ń bẹ̀ ẹ jẹ́ wọn bá wa wò ẹ ní regret tell a friend o Òròkìlàwà tv #1 ni.